ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ tún ti padà bẹ́yìn yọ o wọ́n ní àwọn agbésùmọ̀mí ní ohun Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn fẹ́ gbọ́ torí tẹ́ ẹ bá ṣe àkíyèsí àwọn fọ́nrán eléyìí tí àwọn olùkọ́ àti ọ̀gá ilé ìwé àwọn obìnrin méjèèjì tí wọ́n ti sọ̀rọ̀ wọn ò dárúkọ iye tí àwọn agbésùmọ̀mí ní kí wọ́n mú wá o àwọn ará agbègbè Yáwọ́ta níjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sọ̀rọ̀ o wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ ń ti inú igbó ń bọ̀ láàárọ̀ yìí ìyẹn ni àwọn ọlọ́dẹ wọ́n ní ìjẹta àwọn ọlọ́dẹ tó wọ inú igbó lọ wọ́n ní wọ́n pa ẹnìkan nínú wọn ní àná wọ́n ní wọ́n pa ọlọ́dẹ méjì ní àdúgbò tẹ́ ń wò àdúgbò Yáwọ́ta níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ó ti di ọlọ́dẹ mẹ́ta tí wọ́n ti pa lẹ́nu ọjọ́ Ẹtì sí èní ọjọ́ Ajé wọ́n wá ní àwọn ra ọwọ́ ẹ̀bẹ̀ báyìí sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé wípé kí wọ́n bá àwọn agbésùmọ̀mí wọ̀nyí sọ̀rọ̀ o wọ́n ní ohùn gómìnà ni wọ́n fẹ́ gbọ́ ìyá tó ń wò yìí wọ́n ní ọmọ kan táwọn ní láyé lọ́run nìyẹn tó wà ní àkàkà àwọn agbésùmọ̀mí ọmọ kékeré ọmọ ọdún méjì ẹ̀rí testimony ni wọ́n porúkọ ẹ̀ wọ́n náà wà ń bẹ́ẹ̀ ẹjọ́ ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ leléyìí pẹ̀lú bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí gómìnà Ṣèyí Mákindé kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ̀yin adarí ẹ̀yin olóṣèlú kí ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá níbo là ń lọ gan báyìí ní ilẹ̀ Yorùbá níbo là ń lọ níbo lẹ̀ ń wá ará ìlú ń lọ báyìí oko ibo lẹ̀ ń wá ará ìlú lọ níbi tá a bá dé ìbáyìí jẹ́ ká fi ohùn sí kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ wọ́n ní agbègbè Yáwọ́ta ní ìlú Yáwọ́ta yẹn wọ́n ní gbogbo wọn jẹ́ 32 tí wọ́n kó lọ níbẹ̀ ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ kan bí wọ́n ní wọ́n ṣe ní sí àkàkà àwọn agbésùmọ̀mí nìyẹn ṣùgbọ́n wọ́n náà àwọn agbésùmọ̀mí ní Ṣèyí Mákindé o àwọn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ẹ má máa fi ẹ̀mí ará ìlú play pòlítíkù ẹ má máa fi ẹ̀mí ará ìlú ta tẹ́tẹ́ olóṣèlú wàhálà ti padà wá kílẹ̀gbọ̀n kò ṣàánú fún wa ẹ bá wa gbóhùn sókè bàbá tẹ́ ẹ wò yìí wọ́n ní àwọn ṣẹ̀ tinú igbódé ni bí àwọn ṣe ní kí wọ́n lọ gbìyànjú bóyá wọ́n á rí àwọn ọmọ wọ̀nyẹn gbà wọ́n ní ara àwọn ọlọ́dẹ tó lọ ní àná méjì ni wọ́n pa nínú àwọn ọlọ́dẹ ní ìjẹta wọ́n pa ẹnìkan bá wa gbóhùn sókè. kílẹ̀ wí. a ní ìrànlọ́wọ́ gọ́fúnà ká má bàa kú tán nílùú yìí. ìlú wo la wà yìí. ìlú Yáwọ́ta. kí lorúkọ yín. orúkọ tèmi ni Ràmí Àjàdí ní ìlú Yáwọ́ta. ẹ nílò ìrànlọ́wọ́. a nílò ìrànlọ́wọ́ gọ́fúnà báyìí torí àwọn èèyàn wa àwọn ọmọ wa tí wọ́n kó ìjọba ìbílẹ̀ Oríire a ní ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí. ó tọ́ ọmọ mélòó tí wọ́n kó lọ ń lu yìí. ọmọ tí wọ́n kó lọ fọ 32 ní nílẹ̀ nìkan 32 ní nílẹ̀ yẹ dákun ẹ ràn wá lọ́wọ́ àti tíṣà àti mistress ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ la nídìí lọ́dọ̀ gọ́fúnà wọn ò tí àti rẹ̀ nìkan kan ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n dákun à ń lọ Tinubu àwátá èmi yìí mọ ẹ̀sẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ́ ẹni àwátá lọ níjẹta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwátá tún lọ èyí ń kọ́ mọ́ ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n dá wọn lóhùn kí wọ́n kó àwọn ọmọ wa jáde ẹ dákun tá a nídìí nù ọ. ẹ̀yin náà mọ sọ fún wọn báwọn ìjọba ọmọ gbọ́n. ẹ mọ̀ ń sọ náà ni gọ́fúnà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ dákun nǹkan yín ò ní dànù nǹkan yín ò ní ṣòfò ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. gómìnà wo lẹ ń bẹ. gómìnà Ṣèyí Mákindé lọ́yọ́ state nípínlẹ̀ Ọ̀yọ́. ó ti lé 72 hours táwọn ọmọ ẹ ti wá. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ gómìnà ẹ dákun ìrànlọ́wọ́ la nídìí ìrànlọ́wọ́ àwọn obìnrin wa ti fẹ́ kú tí wọ́n kó mọ̀ wọ́n kó ọmọ mẹ́ta wọ́n kó ọmọ 5 nínú ilé ẹlòmíì ẹ dákun gọ́fúnà ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ ràn wá lọ́wọ́
ẹ dákun níta ní ìdìnnú ẹ dákun ẹ bá wa bẹ gọ́fúnà ẹ dákun. bàbá láwọn tí wọ́n kó ṣé wọ́n ti béèrè nǹkan kan lọ́wọ́ wọn. àwọn ò tí ì mọ nǹkan kan àgbọ̀ nǹkan kan máa ń gbọ́ pé wọ́n ń tẹ́sí pé àwọn kan fẹ́ pè wọ́n ẹ sùúrù à ń gbọ́ pé àwọn kan fẹ́ pè wọ́n wọ́n wá ní kí wọ́n mọ̀ pé àwọn gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gọ́fúnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gọ́fúnà wọ́n ní ẹ̀yin làwọn nídìí ọ̀rọ̀ yín o ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. Ọlọ́run tó ṣẹ̀dá wa láti ibẹ̀ wá ni ká nídìí ìrànlọ́wọ́ ni Ọlọ́run kó gbé ìrànlọ́wọ́ dìde fún wa ni kò sẹ́ni apá kàkà mọ̀ àmọ́ ti ta ẹ̀wọ̀ bí mo ti rí tẹ́símọ́nì mi ni sọmọ yín wà mẹ́rin ọmọ mi wà fẹ́ ní tẹ́símọ́nì mi ẹ̀yọ̀ká ni kékeré báyìí ni kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí gbọ́dún mẹ́rin kò tí jọdún mẹ́rin lọ ìgbà tá a ti wẹ̀ ọmọ mi lọ ayé kan sọ̀tọ̀ ẹyọkan ni o ẹyọkan náà wọ́n sì mú lọ o wọ́n rí mi báyìí o. èyí kéré ọmọ mi ò sí lọ sí. dúpẹ́ sẹ́lẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀dẹ̀ nìkan lọ́mọ mi ní pé kó o lọ sí mo ní ẹ máa lọ ẹjọ́ kó àti kàkàkàkà. ẹ̀yin ènìyàn wa ṣé ẹ ti bá wa rí ẹjọ́ níbo là ń lọ ibo ni wọ́n ń gbé ará ìlú ń lọ báyìí ní kòríta ibi tá a dé dúró yìí àní 1914 amalgamation ó ti expire ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóṣèlú ẹ má fi tipátipá máa sọ wípé dọdọdọdọdọ a gbọ́dọ̀ wà nínú wọn nàìjíríà tó ò dẹ̀ favour ará ìlú tó ò mú ìlọsíwájú kankan dé bá ará ìlú yorùbá jí má sùn ṣé bí a ṣe máa bá a lọ lélẹ́yìí election ò tí ì dé o ṣé ẹ rí itú tí wọ́n ti ń fi ọmọ yorùbá ń pa wọ́n ti ń bẹ́ àwọn èèyàn lórí àwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì ó wà ní àkàkà wọn àwọn òbí wọn lẹ ń wò yìí o ṣé gbọ́gbọ́n tí bàbá yẹn sọ wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni torí àwọn nǹkan tó wà ní ọwọ́ àwọn agbésùmọ̀mí wọ̀nyí kò sí lọ́wọ́ àwọn ọlọ́dẹ kò sí lọ́wọ́ aṣọ́gbó kí ni àwọn gọ́vnà Ṣèyí Mákindé ibo lẹ́jọ́ dé sí ní oṣù mélòó kan sẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ṣe lọ gbé Gúnmi wá nìyẹn jẹ́rí o ara àwọn rìsọ́ọ̀tì tó ń tẹ̀yìn Gúnmi tí wọ́n lọ gbé wá sọ́yọ́ rìsọ́ọ̀tì ẹ̀ lẹ́ ń rí wọ̀nyí o ẹ̀yin tẹ́ ẹ lọ gbé Gúnmi wá ẹ̀yin dàbá yìí o àwọn ọmọ lọ́mọ tí wọ́n lọ sílé ìwé àwọn olùkọ́ tí wọ́n lọ kọ́ àwọn ọmọ education is the key to the success ṣé nínú Nàìjíríà no we are the leader of tomorrow òun wá dà báyìí ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú orílẹ̀-èdè wo lágbàáyé lẹ ti rí tí eléyìí ṣẹlẹ̀ tí wọ́n ń bẹ́ àwọn èèyàn lórí lọ Russia gan àti Ukraine tí ogun ti ń ṣẹlẹ̀ tó ti lé ní ọdún 3 sẹ́yìn ìpànìyàn tí wọ́n ti pààyàn nínú Nàìjíríà ó ti pọ̀ ju eléyìí tó ń ṣẹlẹ̀ ní Russia lọ ní ká kọ́wọ́ gbéra 2027 election pẹ̀lú bí gbogbo kan ṣe ń lọ yìí Yorùbá jí má sùn Ṣèyí Mákindé wọ́n ní ohun ẹni wọ́n fẹ́ gbọ́ o ibi torí gbogbo fídíò tí àwọn olùkọ́ wọ̀nyẹn ṣe síta wọn ò sọ iye pàtó pé iye báyìí làwọn fẹ́ gba owó ránsọ́ọ̀mù Ṣèyí Mákindé gbogbo ẹ̀yin tẹ́ jáde fún gómìnà gbogbo ẹ̀yin olóṣèlú ibo lẹ́jọ́ dé sí o kí ni àdéhùn tó wà láàárín ẹ̀yin àti àwọn Fúlàní tí wọ́n fi sọ wípé ohun Ṣèyí Mákindé làwọn fẹ́ gbọ́ o àwọn òbí rẹ̀ o wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ o wọ́n ní kí Ṣèyí Mákindé kó bá wọn sọ̀rọ̀ o kí wọ́n ṣàfi ọmọ àwọn sílẹ̀ o ẹ̀jẹ̀ bá wa pín kó kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kó kàn lára gbogbo owó security vote tẹ́ ń gbà pé kó fi pèsè ètò ààbò sórí ará ìlú níbo lẹ kó sí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá eléyìí ó lágbára ilẹ̀ Yorùbá wá dá báyìí lọ́wọ́ ẹ̀yin ọ̀jẹ̀lú ẹ bá wa pín ètò yìí jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí àní dààmú. Àṣàkẹ́ TV show.